His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè, son of Ògbómọ̀ṣọ́land. Mo kí bàbá mi Olúgbọ́n of Orílẹ̀-Gbọ́n, Ọba Francis Àlàó Olúgbàgbé ọmọ Bàyámù. Mo kí bàbá mi ọmọ Odòjé ló ń petu, ọmọ apajá fún aláwọ̀jẹ. Bàbá mi ò petu, mo kí yín o. Mo kí bàbá, mo kí yín tológun. Mo kí yín tẹlẹ́sọ̀. Àlàáfíà ara ọmọ jẹ́ o. Mo kí ọba Alájàwà of Àjáwà. Mo kí Olépo nímọdé. Mo kọ́ bá Àrẹ̀sà Olépo níkẹ̀tẹ́. Fèrèsépò ní bí ara rẹ̀ ṣàdúnú wọlé ògbèpo ní iye amọ̀dé lára. Mo kó ní kò yí. Wájú ni bàbá yín fi gbọ̀fà kìí sẹ́yìn. Mo kí yín o. Mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin ládéládé tẹ́ wò pọ̀ yẹ kí n kí pé mi ò kí. Mo kí yín o. Mo lù yín lọ́gọ ẹnu. Orí àpèrè àbàbá yín kò ní gbóná mọ́ yín. Mo kí gbogbo olórí ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí olórí babaláwo nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí olórí oníṣẹ̀ṣe ni mo mí yẹn. Mo kí olórí gbogbo àwọn Christian níkàn. Mo kí yín o. Mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. Mo wá kí bàbá mi, the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land, Dr. Toliat Yunus Olùṣínà Ayílára the second. Ṣéhù. Mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Mo kí gbogbo ọmọ Àrẹ̀sà. Mo kí gbogbo ọmọ Olúgbọ́n. Mo kí gbogbo àwọn ọmọ Jẹ̀rú pátápátá, àwọn ọmọ Òjé. Mo kí gbogbo àwọn ọmọ Oníkòyí o. Mo kí gbogbo àwọn ọmọ Alájàwà. Mo kí mo lù yín lọ́gọ ẹnu. Kí ló mú mi tí mo fi ń yànnàná kíkì mi? Ó ní wípé a ṣe mítìn lánàá. Reverend Adéníyì àbí orí ìmú kọ wọn dáadáa jí ń lọ wò. Ok, Reverend Níyì Adébáyọ̀ tí wọ́n ní schools way, tí wọ́n sì ní center tí àwọn ọmọ ti máa ṣe JAMB, tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta rú rẹ̀ lọ́yọ̀ state, tó sì jẹ́ pé òun ní private tó jẹ́ JAMB center, tó jẹ́ wípé òun ló tóbi jù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ní àwọn ni wọ́n wò pé ìlú Ògbómọ̀ṣọ́ ò ní máa lọ báyìí. Pé tá a bá ní ká máa wòran, tá a bá ní ká fi òkú ìyá wèrè lẹ̀ fún wèrè, àìṣe wèrè ọ̀rọ̀ àwọn Yorùbá ni wọ́n ló lè sùn ìyá rẹ̀ jẹ àbí kó gbé ìyá rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ kó máa pín káàkiri àárín ìlú. Ọ̀rọ̀ ìlú là ń sọ yìí. Àwọn lẹ́tọ̀ọ́ àti lè pe anybody nínú ìlú Ògbómọ̀ṣọ́, nítorí pé ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ làwọn. Àwọn ò sì lọ́tàá, gbogbo èèyàn lórí àwọn, gbogbo èèyàn ní gbogbo ọba tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ zone ń làwọn ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú. Kí ló dé táwọn kan wá yan pọ̀ sí tí wọ́n ń pè àwọn kan lóko kan, tí wọ́n ń pè àwọn kan lóko míì? Gbogbo wọn làwọn ń bá ṣe o. Àmọ́ àwa blọ́gà tá ń bẹ l'Ógbómọ̀ṣọ́, àwọn rí pàwà gangan fẹ́ ní problem nílùú Ògbómọ̀ṣọ́. Bọ́rọ̀ bá ṣe rí lèmi ọ̀sọ́ o. Àmọ̀tẹ́kùn Oòduà yìí ṣẹ̀ṣẹ̀ ẹ ti mọ̀ mí kó tó dànà, ẹ ti mọ̀ mí kó tó dòní, pé Àmọ̀tẹ́kùn Oòduà kọjá ẹni tí yóò wà máa lọ́rọ̀ lẹ́sẹ̀. Wọ́n sì pè wá, gbogbo wa sì jẹ́, especially àwa tí wọ́n pè làwa tó jẹ́ wípé
torí àwọn méjì àmì náà ń bẹ tí wọn ò pè àmọ́ àwọn tí wọ́n pè ní àwa tá a máa ń dá sí ọ̀rọ̀ yìí gangan tá a máa ń gbójú wá jáde and then àtàwọn tó jẹ́ pé wọ́n máa ń kọ nǹkan àwọn ni wọ́n pè tí wọ́n mọ̀ pé wọ́n ní ipa tó pọ̀ tí wọ́n ń kó lórí ọ̀rọ̀ yìí ni wọ́n pè àwọn kan náà ń bẹ tí wọn ò sí nílé tí wọn ò pè ẹ má fi ṣèbínú kí ni tí ọ̀rọ̀ wa dá lé lórí ń ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí Reverend Peter Ọlálẹ́yẹ náà ń bẹ ń bẹ nígbà tí Reverend bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n introduce ara wọn gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo náà introduce ara wa wọ́n wá sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú wọ́n kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba lórí àwọn ládéládé tó Ògbómọ̀ṣọ́ sọ wípé àwa tá a jẹ́ blogger ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ò yẹ ká sọ bàbá yẹn sọ̀rọ̀ gan gbogbo tí wọ́n wá sọ yìí àtàwọn tá a jọ jẹ́ mídíà tó jẹ́ pé orí social media làwa wà gbogbo wa la gbà pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ òótọ́ ni kì í jẹ́ pé mi mọ̀ sọ pé òótọ́ ni gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wá la mọ̀ pé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ la mọ̀ pé òótọ́ ni ẹ̀yin tẹ́ ń comment ọ̀pọ̀lọpọ̀ wà lálẹ́ dálẹ̀ tó ju tàwa onímídíà kan lọ kò sí bó ṣe fẹ́ sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ tó sọ wípé báwo ni tọmọ Òǹpẹ̀tù sọ ọmọ Ògbómọ̀ṣọ́ kò sí bó ṣe fẹ́ sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ tó ní báwo ni tá rẹ̀ sà kò sí bó ṣe fẹ́ jẹ́ pé ẹ̀jẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ nù fẹ́ rẹ tó ní pé báwo ni Tóníkòyí tó ní báwo ni talájà wà tó ní báwo ni Tolúgbọ́n báwo ni Tálé Òkè Lérin báwo ni tàwọn ọba yòókù fún ọ láti máa sọ orú ọ̀rọ̀ yẹn òun bà lù jẹ́ ni. ẹ jẹ́ ká máa fi làákàì ká máa fi gbọ́ ọ̀rọ̀ kò sí bó ṣe máa bú Àrẹ̀sà àbí tó sọ̀rọ̀ àlùfàǹsá sárẹ̀sà tàbí tó sọ̀rọ̀ ẹrú sárẹ̀sà tàbí tó sọ̀rọ̀ ẹrú sóǹpẹ̀tù tàbí tó sọ̀rọ̀ kò jámọ́ kankan sí ọba Olúgbọ́n àbọ̀wọ̀n àsọ̀rọ̀ kùnbákùngbé sọ́ba Ṣọ̀ún táwọn tó jáwọn ọmọ ẹni yìí ò ní react kò possible. àwọn àgbàlagbà wọ́n sọ̀rọ̀ wọ́n ní àpọ́nlé díẹ̀díẹ̀ báyìí lára ń fẹ́ tá a bá ní ìlú Ògbómọ̀ṣọ́ ó dúró kìí ṣe nìkan ló mú ìlú Ògbómọ̀ṣọ́ dúró Ṣọ̀ún ṣáájú àwọn ọba yòókù náà pléèrò wọn láàyè wọn bàbá sọ́lá náà wọ́n ní l'Ógbómọ̀ṣọ́ zone àwọn ọba tó níta ń bẹ tí wọ́n pọ̀ àmọ́ lónìí ìjọba ní decide ìjọba sì ti decide pé number one o ẹni táwọn gbé fún o ẹni ọba Ṣọ̀ún èyí ò wá sọ pé kọ́ ọ wá máa tàbùkù ọba Olúgbọ́n èyí sọ ọba téèyàn lè máa tàbùkù bọ́ba Ṣọ̀ún òṣèṣe tàbùkù lọ́ba Òǹpẹ̀tù òṣèṣe tàbùkù l'Àrẹ̀sà òṣèṣe tàbùkù l'Alájàwà òṣèṣe tàbùkù l'Oníkòyí òṣèṣe tàbùkù ọba ni wọ́n. ó yẹ kí gbogbo wa ibi tí wọ́n bá ti ń bú Olúgbọ́n
ó yẹ ká jáde láti sọ pé no má sọ bẹ́ẹ̀ mọ́ ibi wọ́n bá ti ń sọ̀rọ̀ ọba Ṣọ̀ún láì dá àwa gbọ́dọ̀ lè jáde láti sọ pé má sọ bẹ́ẹ̀ mọ́ bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọba Òǹpẹ̀tù a gbọ́dọ̀ lè jáde láti sọ pé má sọ bẹ́ẹ̀ mọ́ ìtọ́ yẹ kó jẹ́sẹ̀ ti wà nù. nígbà ń dá sí láàrin ara wa àwọn tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́jọ́ wọ́n mọ̀ bí agbára oníkálukú ṣe mọ̀ kò wá ní dáa kọ́ ọmọ wò wípé bóyá torí pé ọ wà lẹ́yìn ọba Òǹpẹ̀tù àbí torí wípé ìwọ wà lẹ́yìn ọba Olúgbọ́n àbọ̀ wà lẹ́yìn ọba Ṣọ̀ún kọ́ wá wọ̀ páwọn ọba yòókù ti digi ìtẹ́ igi ìtayín fún ọ tó máa sọ̀rọ̀ sí. ọba lọba ń jẹ́ tó ọba ń wọ́nà àti yẹ̀yẹ́ ọba kan àwọn ìkángun ọba náà wọ́n jáde wọ́n yẹ̀yẹ́ ọba tí wọ́n náà ń tẹ̀lé ẹjá fọ̀rọ̀ àbùkù rẹ̀. ẹ jẹ́ ká wá ìdàgbàsókè fún lù ú tọ́ba Ṣọ̀ún tí wọ́n bá ṣe nǹkan ẹ jẹ́ ká jọ gbé wọn lárugẹ tọ́ba Òǹpẹ̀tù bá ṣe nǹkan ẹ jẹ́ ká jọ gbé wọn lárugẹ ẹ jẹ́ ká jẹ́ máa pẹnu àtẹ́lù àwọn kan èèyàn ní jẹ́ orò tó rò fi ń ké èèyàn ní jẹ́ orò àgbájọwọ́ la fi sọ̀yà sọpọ́ọ̀tì táwọn kan ní àwọn kan lè má ní àmọ́ lọ́wọ́ ibi tí wọ́n wà tí gbogbo àmọ̀pọ̀ bá ní wọn èyí ò sọ pé ká máa tàbùkù wọn àwọn náà ń ṣe tí wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe tọ́pọ̀ ní ìgbésẹ̀ tí wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe àmọ́ yóò mọ̀ jura wọn lọ lé ayé yìí náà á jura wa lọ ibi táwọn márùn-ún for example ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ń ṣe agbátẹrù fọ́ba Ṣọ̀ún ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ń dìde tèmi ní kíní nìkan kan tọ́ba Òǹpẹ̀tù náà bá rí wọ́n tún ṣe ju tí wọ́n ń ṣe lọ inú àwọn tó lọ ṣe yẹn náà tẹ́ ẹ bá lọ yẹ̀ wò ọmọ Ìjẹ̀rú mẹ́mẹ́ ọmọ Òǹpẹ̀tù mi mẹ́mẹ́ ọmọ Olúgbọ́n mi mẹ́mẹ́ gbogbo wọn mẹ́mẹ́ tó ń jẹ́ kó yé wa pé fúnra ara wa là ń dà lu ara wa rú. sọ́ba Olúgbọ́n náà ẹja fún respect tiwọn sọ́ba akínní náà ẹja fún respect tiwọn eléyìí ẹja fún respect tiwọn káàsì má ṣe rí àwọn ọba náà tí wọ́n mọ̀ ju òkú ọ̀rọ̀ síra wọn. tí wọ́n bá ní àwọn misunderstanding láàrin ara wọn kí wọ́n pera wọn kí wọ́n jọ sọ kí wọ́n má gbé wá sórí social media. kí ló mú Ìbàdàn yàtọ̀ sí gbogbo ìlú yòókù kí ló mú Ìbàdàn tayọ gbogbo àwọn ìlú yòókù bí Ìbàdàn ṣe rí kọ́ l'Ògbómọ̀ṣọ́ rí bọ́ọ̀yọ́ ṣe rí kọ́ l'Ògbómọ̀ṣọ́ rí Ògbómọ̀ṣọ́ dá yàtọ̀ nínú gbogbo ìlú káwọn ọba kankan kí wọ́n má ṣe tàbùkù ara wọn mọ́. ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ló mẹ́mọ̀ pé ìwọ ọlọ́mọ sọ pé ká mọ́ àwọn bàbá mi mọ̀ pọ̀rọ̀ tí mò ń sọ mi ò sọ ti torí ìfẹ́ inú mi. ẹ̀yin lọ́balọ́ba ẹ pọ́nra yín lé tẹ́nìkan bá sọ̀rọ̀ àbùkù sẹ́nìkan kò sí ẹni tí ó lè sọ̀rọ̀ àbùkù sẹ́nìkan tẹ́nìkejì ò ní dá padà. àwọn action tó bá yẹ ká tẹ́kì láàrin ìlú kí ìlú ó lè bá àtùbà kó lè bá àtúnṣe jẹ́ ká ṣe é.
gbogbo wa la mọ̀ pé Ṣọ̀ún ọba ni, Olúgbọ́n ọba ni, Òpẹ̀tù ọba ni, Àrẹ̀sà ọba ni, Oníkòyí ọba ni, Alájàwà ọba ni. àwọn ọmọ wọn sì bẹ lu Ògbómọ̀ṣọ́, ọmọ Ògbómọ̀ṣọ́ náà ń bẹ lọ́dọ̀ tiwọn náà. ẹ jẹ́ ká yọ èébú àwọn ọba kúò, tá a bá ti yọ kúò látòrí kọ́mẹ̀ntì, látòrí sọ̀rọ̀ sí tiwa gángan, ẹ̀rẹ̀ lómi ẹnìkan kọ́mẹ̀ntì aburú nípa ọmọ Òpẹ̀tù àtolúgbẹ́ lẹ́nu ọjọ́ méjì yìí tọkọ̀kọ̀ púpọ̀. mo ò kí lọ ẹ̀sìpẹ̀tì látọ̀dọ̀ àwa tá a jọ mọ Òpẹ̀tù ká ṣe, látọ̀dọ̀ àwa tá a jọ mọ Olúgbẹ́ kí lọ fi á ṣe. àbí wọ́n tó ọkọ̀ kan nípa Ṣọ̀ún láì dá, kí lọ fẹ́ káwa tá a jọ mọ Ṣọ̀ún, kí lọ fẹ́ ká wojú wo lọ fẹ́ ká fi wò á dáhùn. tá a bá wá dáhùn kò ní bá gbogbo èèyàn láàmú. tó ráwọn kan bẹ tó jẹ́ pé àlàáfíà ni wọ́n gbé lọ́wọ́, kìí sórí ibú tí wọ́n gbé lọ́wọ́ làwọn gbé lọ́wọ́. bí gbogbo ó ṣe tùbà tí ó tùṣẹ̀ làwọn bá ká, inú wọn ò ní dùn. gbogbo ọba tó fi dórí baálẹ̀ tọ́gbà yẹ ká pọ́nlé ẹja pọ́n wọlé. kéèyàn wo sùsùn nísìn kó o wò pọ́pọ́ Òpẹ̀tù lọ fẹ́ yẹ̀yẹ́ àà ó yẹ kó o mọ̀ kó o mọ̀ gbójú rẹ pamọ́ ni, tó o bá gbójú rẹ pamọ́ ó yẹ kó o mọ̀ bọ́ọ̀lù ẹ̀wọ̀n. àbí ọba Ṣọ̀ún lọ fẹ́ máa yẹ̀yẹ́, ó yẹ kó o mọ̀ pé tó o bá láìdí ara rẹ tó o bá gbé ọlù ẹ̀wọ̀n. tó bá wá ṣe bàbá mi Olúgbọ́n ọmọ kékeré máa ń jẹ́ yánu. gbogbo ẹ̀yin náà ń kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí, ilẹ̀ àìdí àdẹ títí yín, àwọn olóògbé sẹ́ràn yín nípa kẹ́ ẹ mọ bọba ló kọjẹ́, nípa kẹ́ ẹ mọ yàkàyàkọ̀ ọba, nípa kẹ́ ẹ mọ yẹ̀yẹ́ ọba ọba ní ọ. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ Olúgbọ́n, ẹ jẹ́ ká sọ gbogbo tó ti lọ, ẹ jẹ́ ká filẹ̀, ẹ jẹ́ ká mú tuntun. ó ráwọn kan tí wọ́n kọ́mẹ́ǹtì ọba Olúgbọ́n ṣe báyìí, ọba Ṣọ̀ún ṣe báyìí, ọba Òpẹ̀tù ṣe báyìí. bygone is bygone. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká wo eléwo ní òtún kọ́kọ́ sọ̀rọ̀ àbùkù. àbùkù ọ̀dà fẹ́ni kankan náà, ìwọ ṣe lè máa rò pé tó o bá sọ̀rọ̀ àbùkù sí Ṣọ̀ún àwọn ọmọ Ṣọ̀ún ò ní dá padà. ó ṣe máa rò pé ó ṣe sọ́kọ̀ Olúgbọ́n àwọn ọmọ Olúgbọ́n máa wòran. ó ṣe rò pé wọ́n sọ sọ́kọ̀ Òpẹ̀tù àwọn náà ò ní dákun ọ̀rọ̀ sí wọn náà padà. kò sí ti ń jẹ́ àwa ọmọ Òpẹ̀tù rèé alẹ́tọ̀ àti búṣọ̀, kò sí ti ń jẹ́ àwa lọ́mọ Ṣọ̀ún alẹ́tọ̀ àti Olúgbọ́n, kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o. ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́, ẹ jáfẹ́ èébú ara wa lẹ̀, ká mójú tọ́rọ̀ ìlú wa. èébú tá à ń bú àwọn lọ́balọ́ba wa, tá à ń yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba wa, wọn tó gẹ́. bí a ṣe sora wa pọ̀ báwọn ọba yóò ṣe bára wọn ṣe, òní ẹja wá. ọ̀rọ̀ bí ló ṣe tùbà tí ó tún ṣe ẹja wá. Tolúgbọ́n, Àrẹ̀sà, Òpẹ̀tù, Ṣọ̀ún, Oníkòyí, tí wọ́n lè jọ máa jókòó ní round table, tí wọ́n lè máa decide pé tó fẹ́ ṣẹlẹ̀ ní òní ẹja wá. ẹ jẹ́ ká yẹ sọ pé báwọn ọ̀tẹ̀ nìkan ṣe jẹ́, kílùú Ògbómọ̀ṣọ́ lè bá a tẹ̀síwájú, kílùú Ògbómọ̀ṣọ́ lè bá a lọ síwájú. ẹ má jà dá wàhálà lẹ̀ mọ́. ọ̀rọ̀ nípa ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ òní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ọ̀rọ̀ nípa ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ó làmọ̀tẹ́kùn tó a fẹ́ sọ̀rọ̀ lé lórí. torí a sọ̀rọ̀ débẹ̀, ibi tá a bá yìí sọ̀rọ̀ dé
ibẹ̀ náà lèmi ó ṣe gé ni o ìní sọ̀rọ̀ lọ. àwọn ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló ti wáyé according to tí wọ́n sọ fún mi o mo sì mọ̀ pé Reverend Níyì wọn ní pa irọ́. bàbá yìí sọ́njọ́ kan tí wọ́n fẹ́ rí kábíyèsí sọ ohun tí ilé Ògbómọ̀ṣọ́ wọ́n gun flight láti Àbújá dẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n ti padà lọ sí Àbújá wọ́n gun flight láti Èkó padà sí Àbújá wọ́n ní wọ́n tún ti lọ bòmí wọ́n wọ train wọ́n wọ ọkọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ láti lè rí kábíyèsí lórí ọ̀rọ̀ mọ́ọ̀mù l'Ògbómọ̀ṣọ́. sẹ́nìkan ní sponsor wọn sẹ́nìkan ní sanwó fún wọn táwọn bẹ́nu mùsùlùmí Christian ni wọ́n pastor ni wọ́n for that matter. pé báwo ni ọ̀rọ̀ yìí ó ṣe níyànjú. àwọn àṣírí kan bẹ́nu ọ̀rọ̀ lónìí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ gbọ́. lánàá bí wọ́n ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn mo wá ronú mo ní ń lọ wá ṣẹlẹ̀ gan. bàbá yẹn wá ní anytime táwọn bá ti make preparation láti settle ọ̀rọ̀ yìí àwọn kẹsàdé rí lójijì ni pé àwọn kan tó bẹ̀rẹ̀ sí bú kábíyèsí èébú yẹn wà pọ̀ débi pé kábíyèsí ọba Ṣọ̀ún wọ́n wà fọ́ọ̀dù àwọn kìnìyàn sáwọn pé wò ó ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀tún wo bí ó tó bẹ́yìn yọ láì jẹ́ pa àti ìyànjú rẹ̀ ẹ̀wò nǹkan tó tó ń ṣẹlẹ̀ wọ́n á jókòó pé kí ló lè máa ṣẹlẹ̀ kan wọ́n ló ti ṣẹlẹ̀ tó ẹ̀mẹ̀ta bá wọ́n ní ókè wọ́n lọ́kàn ń bẹ tí kábíyèsí sọ fáwọn àwọn sì gbéra lójú ẹsẹ̀ àwọn sì gbé Alhaji Mọ̀súrù Èjìdé àbò olówó gbọ́rọ̀ kó Ògbómọ̀ṣọ́ ibo lẹ wà wọ́n láwọn lọ bìkà máwọn ń délé ní ìsìn wọn ni mò ń bọ̀ o tẹ́ ẹ bá ti ń délé àbí sọ́wọ́ gbélé lẹ wà ẹ pè mọ́mọ́ àgbàdo Ògbómọ̀ṣọ́ kí mọ́mù náà wá bá mi lọ́dọ̀ yín kájọ pàdé ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa ẹ tí mò ń wí pásítọ̀ ni o wọ́n ní bàbá mọ́mù sì wà àwọn bá wọn lọ́dọ̀ Alhaji Èjìdé ẹ ṣe ètò yìí dáadáa ẹ ṣe ètò yìí dáadáa kí ló dé kí ló dé ẹ̀yin fáǹsì mi ẹ ṣe ètò wa dáadáa mọ́ náà tẹ́ ẹ bá wo program ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀rẹ̀ ni o tẹ́ ẹ bá ṣe ètò mi ẹ̀fẹ́ kókó fẹ́ rà nù. wọ́n ní màmú sì wá àwọn dẹ̀ ṣe àlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fún bàbá ìmáàmù wọ́n ní bàbá ìmáàmù ní tí yọba náà wọn nípò táwọn wà báyìí o ẹ̀sìn àwọn ọ̀fàyè gbà kí àwọn máa dọ̀bálẹ̀ fún yàn àbí káwọn máa tẹ̀ fún yàn àmọ́ tó bá jẹ́ wípé ní ọba mú kí àlàáfíà wà nínú Ògbómọ̀ṣọ́ ibùkọ̀ jẹ́ àràmù fáwọn wọn àfọ àràmù kún ìmọ̀gàn fi kún o àwọn ẹni láti dọ̀bálẹ̀ láti àwájú ààfin Ògbó láti ààfin ọba Ṣọ̀ún wọnú ààfin kálàáfíà lè bá sékélé ó lè bá àjọba gbogbo ẹtí mẹ́mẹ́ lánàá tó bá gbé tí mo sọ bẹ́ẹ̀ bá kọ́ ìsọpá Àmọ̀tẹ́kùn Oòduà ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ kọ́ pé ọba Ṣọ̀ún o bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni wọ́n ti gbà pé káwọn yanjú ọ̀rọ̀ yìí àmọ́ anytime tó bá kú bí ọ̀túnla àbíjọ́ mẹ́rin tí wọ́n pàdé àwọn àkọ́kọ́ dá wàrà kan lẹ́ni ní ìbú ọba tó bẹ̀rẹ̀ ní ọba tó lọ́rọ̀ ń tó lọ́rọ̀ bá ní ṣe yanjú wọn làwọn ọba tó wò pé àmọ́ àwọn ò dúró wọn láwọn táwọn jẹ́ Christian Association àwọn ti lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba àwọn lọ sọ́dọ̀ Bàbá Èjìdé tó jẹ́ pé lóòótọ́ ni torí mo padà confam pé lóòótọ́ ni wọ́n níjọ́ kan
ní làwọn pé Alhaji Jídé Kẹ́yìn bí ẹ dákun afẹ́rí sinetọ Adéṣeun Babasola afẹ́rẹ́ yìí náà ẹ dákun sí ẹlẹ́bà wọn. wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ilẹ̀ kọ́ àwa tá a jọ jẹ́ mídíà torí àwọn èèyàn ń tẹnu mọ́ blọ́gà kì í ṣe gbogbo èèyàn blọ́gà kì í ṣe gbogbo àtàwọn mẹ́bẹ̀ẹ́ ní blọ́gà. àwọn blọ́gà náà jáde àwọn náà sọ̀rọ̀ lára àwọn ọ̀rọ̀ tá a sọ ní làwọn ọ̀rọ̀ tó ní àlàáfíà jù tó ní àlàáfíà iyebíye jù tí gbogbo wa sì ríra wa lérí pé látòní lọ o ẹnìkankan ò ní tàbùkù wa mọ́ o a sì nígbà kẹ́nìkankan ó fi ọ̀rọ̀ àlùfànṣá kẹ́nìkankan. a wá sọ àtẹ̀síwájú pé for example nísìn ọmọ àmàmù lèmi bó o ní ṣe máa wòran nígbà tẹ́ bá ní kémi ọ̀dá lé èèmọ̀ sọ̀rọ̀ mo bọ̀ wá sí ọ̀rọ̀ bàbá Sàká Balógun tí mo sì wo online tí mo rí pé àwọn kan tó ń bú ìmáàmù bó o là ṣe ní dáhùn tọ̀ ń lò abẹ́ni tó dó lórí pé wọ́n ń bú sọ̀ yóò dá ọ. mo wá sọ káwọn èèyàn jẹ́ ká láàfíà ọjọba ọ̀rọ̀ ilé ayé lára mọ́sọ́lánà pé kíní kan ṣe kíní kan tí wọ́n ń fà pé wọ́n ní pírẹ́mù fámílì wọn mo ní kábíyèsí náà ní pírọ́blẹ́mù tí wọ́n yanjú lọ àárín ara wọn mo níbọ̀ àbáwọn kẹnu bọ̀ ìdí tí àfi kẹnu bọ̀ ni pé wọn ò gbé wá sórí social media àárín ara wọn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ ara wọn nínú ilé wọn. bóyá wọn lọ kóòtù o bóyá wọn ò lọ kóòtù o àárín ara wọn ti yanjú rẹ̀. mo lọ yẹ kí the same thing kọ́ wà bí kébù sọ̀rọ̀ ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ táwọn Ayílára bá ní kéèsì pẹ̀lú bàbá ìmáàmù kí wọ́n lọ máa yanjú rẹ̀ láàrin ara wọn wọ́n máa gbé wá sórí social media máa wò ní báwọn dá sí. ẹjá fèsì àwọn tí ń bọ̀ láti ta àmọ́ tó ọba wá wò pé ìwọ súnmọ́ ọba nǹkan báyìí ṣẹlẹ̀ mo gbọ́dọ̀ fèsì tó ọba fèsì àwa náà dọ̀ lò. now ara àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ó ní wípé ẹ wo orú ìjẹrin àbí ìjà àrùn ìmọ̀jọ́ ọ̀hún tí bàbá Sàká Balógun èmi ò sí bẹ́ẹ̀ èmi ò sì wú gbọ́ orí méjìlá l'Ógbómọ̀ṣọ́ ni láti rí i pé bàbá Sàká Balógun lọ sí ààfin o bóyá wọn ẹ̀ bára sí wọn kò jù bẹ́ẹ̀ lọ dá lónìí ìbéèrè tí mo wá fẹ́ bí léèrè gbogbo ẹ̀yàn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ fẹ́ràn Ògbómọ̀ṣọ́ dénúdénú ṣé àwọn tó ń bẹ níkàngun bàbá Sàká Balógun ló yẹ kí wọ́n gbé níìsì yẹn ni àbáwọn tó wà níkàngun kábíyèsí ló yẹ wọ́n gbé táwọn tó wà níkàngun bàbá Sàká Balógun bá gbé mo gbà pé wọ́n lè gbé pé wá ohun tí wọ́n ṣe fún bàbá wa láàfin o mo bìlífù pé èyí ń nọ́mà now àwọn tó wà níkàngun kábíyèsí tí wọ́n gbé yẹn ṣé lójú wọn wọ́n ṣe báwọn yẹ̀yẹ́ bàbá Sàká Balógun ni àbí wọ́n ń tàbùkù àpèrè sọ ewu lẹ́yìn ròdò méjèèjì orí ìfẹ́ ká gbà kọ́ kíní yìí mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan kó ṣẹlẹ̀ tí ò yẹ kára kí ará àdúgbò mi ò bá wa gbọ́ àwa náà láàbọ̀ sórí social media tá a kọ́ àbí tá a ṣe fídíò lé lórí ókè èmi nìsín kìí ṣe ọ̀rọ̀ wípé gbọ́ dáadáa o kìí ṣe ọ̀rọ̀ wípé èmi jọmọ Ògbómọ̀ṣọ́ lọ́rọ̀ bàbá Sàká Balógun pápá tèmi ni bàbá Sàká Balógun
ẹni tó bá bẹ́ńbẹ́ níjọ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ìgbà tí mo lọ kí bàbá sọ̀tàn ìyá mi lójú gbogbo wọn àwọn tí bẹ́ńbẹ́ pé ọmọ yìí màmá mi ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí pẹ̀lú tẹ́ ẹ̀ bá gbọ́ pé ń sọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ pé tànàká wo ọmọ mi ní. ok kémi náà wá jáde sẹ́mi ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ pé ìtẹ́sí sí bàbá Saka Balógun ọ̀dá sẹ́mi ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ but ìtí wọ́n post yẹn tẹ́ bá lọ wò ilèmi náà yọ tí mo lọ post sọ́dọ̀ mi nǹkan mẹ́tìlé lórí tó fi di sẹ́yìn inú wa ta lọ ta Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo gbà pé correction ó ti wà báyìí o èyí tí jáde ṣe fídíò lé lórí pé ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún bàbá mi o ẹ̀wọ̀n tí wọ́n ṣe wíkì ní òkankan mo dá lé torí tí mo bá fẹ́ máa sọ kò sí bí màá ṣe sọ tí mi ò ní ṣe kíni tí mi ò ní sọ̀rọ̀ sápèrè sọ̀hún tí mi ò dẹ̀ fẹ́ ṣe mo lè dálé ètí wọ́n post ẹni mo repost mi ò tí ì fún ní kọ́mẹ́ǹtì mi tèmi sí tàwa ní wà láàfíà a lè jà láàrin ara wa tá a ṣẹ̀tù rẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ nínú ilé wa a lè yanjú rẹ̀ láàrin ara wa àmọ́ pẹ́ wọ́n ti gbé sórí social media ní ọ̀nà àti wò pé ọfẹ́ yẹ̀yẹ́ ẹni yẹn tó sì ní mà pé yẹ̀yẹ́ ẹni tó wọ́n fẹ́ dẹ̀fẹ́ǹdì gangan ìlọ yẹ̀yẹ́ torí tí wọ́n bí ọlẹ́rìí ni pé bàbá Saka Balógun joyè bí wọ́n ṣe jẹ́ wọ́n ní kí bàbá Saka Balógun kí wọ́n kọ́ complex bàbá láwọn olówó lọ gọ́vùnà fún wọn lówó wọ́n ní wọ́n lọ fi kọ́ wọ́n kọ́ tí mo tó ìmọ̀ jẹ́ kó yé yín pé bàbá Saka Balógun kìkì hàn jẹ́ pé wọ́n kàn jẹ́ oyè wọ́n san ìdíyelé lé lórí yorùbá mi ò mọ̀ bóyá ó nítumọ̀ wọ́n san ìdíyelé tí wọ́n béèrè wọ́n san gbogbo ẹ̀yin ó jẹ́ wípé iṣẹ́ tiyín ó ní kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa dà nǹkan rú ẹ lọ ṣe mẹ̀dọ̀ ẹ jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ fàyà balẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé bọ̀ online bóyá ọba sọ̀ ń ṣe nǹkan ní ìsìn mo wá rí bóyá mo wá gbé sórí péjì mi tọ́wọ́ akọ́ bẹ̀ pé ha ẹ̀yin náà lẹ̀ ń dàlúrú wọ́n bá mi dẹ́rù rẹ̀ wò mọ́ òótọ́ ọba kọ́ tí mo bá mọ̀ ọ́n fọ̀rọ̀ pamọ́ àbí mẹ́rìndì àbí Bùkọ́lá wọ́n wá gbé nǹkan ọba Olúgbá àbí nǹkan ẹnìkan òun wá lọ kọ́ bẹ̀ pé kí ló dé tó lọ kọ́ àwa ò bá ara wa jà mọ́ o àlàyé ọ̀rọ̀ mò ń ṣe àwa ò bá ara wa jà mọ́ àlàáfíà lù ó là wá fẹ́ bọ́ọ̀ bá bú mọ́mù èmi ò ní jáde fún ọ bọ́ọ̀ bá bú mọ́mù ń jáde bọ́ọ̀ bá bú Olúgbọ́n ń jáde máa gbọ́ o bọ́ọ̀ bá bú Òpẹ̀tù ń jáde wàláì tọ́ bá bú sọ̀rọ̀ ń jáde fún ọ èyí tó ń kọ́ hello mo wà lórí ètò bọ́ ọ bá bú sọ̀rọ̀ ń jáde fún ọ ó wà máa wò pé bóun ni ó sì tún jáde fún sọ̀rọ̀ ẹ̀ ń ṣàlàyé bí ṣe ṣe fún ọ tọ́ bá kọ ọ̀rọ̀ àlùfànṣá ẹnìkan kan ọ̀rọ̀ tọ́ ọkọ sísọ àwọ̀ jáde fún aṣọ fún ọ pé tọ́ sọ yìí dá àlàáfíà láfẹ́ ẹ má jẹ́ ká máa lo mẹtálítì bóòlù tàníwọ ẹ má jẹ́ ká lò mọ́ ẹ dákun Ìbàdàn ń lò báwọn ó díjọ́ tẹ gbọ́ pé Ìbàdàn jẹ gọ́fúnà ẹ wá kókó wọn bára wọn fà nǹkan láàrin ara wọn ò ní bára wọn fà torí wọn ò pè bíríkótó wọn tó pé bíríkótó bẹ́ẹ̀ la ṣe fẹ́ máa ṣe bẹ́ẹ̀ la ṣe fẹ́ máa ṣe ní ìsìn tẹ bá wá rí èèyàn tó jẹ́ mídíà
tó ráwọn èèyàn tó ti ń pè mí látàná pé kí n wá wo tí ẹni yìí tó ń kọ mo bìlífù pé ẹ̀yin tẹ́ ẹ pè wá ẹ máa wo orí péjì oníkálukú ìjẹ́gbé láti lu ẹnìkan ìjẹ́gbé láti bu ẹnìkan so ẹ máa wò ó ṣé tí lágbájá kọ yìí sáwọn àtẹ̀yìn náà ní kọ padà àwa fẹ́ ká àlàáfíà òjọba ẹ jẹ́ ká fún kálukú sáàyè rẹ̀ àwọn kan ń bẹ tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ ẹ gbọ́ mi yé dáadáa tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ tí wọ́n fẹ́ kọ́rọ̀ yọ parí àwọn kan ń bẹ tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ tí wọ́n fẹ́ kọ́rọ̀ yọ parí tèmi ni pé bó bá ti wù kí wọ́n ṣe kọ́rọ̀ yóò ṣe kí ni kó parí kí gbogbo àwọn bàbá kí wọ́n lè jókòó láti lè bára wọn sọ̀rọ̀ ìlú òṣèlú ní bọ̀ yíbò la ṣe fẹ́ ṣe ẹ wo ẹ jẹ́ ń sọ ọ̀rọ̀ eléyìí fún yín ẹ̀yin olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ zone ẹ gbọ́rọ̀ yìí kẹ́ ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ló lọ yìí o lẹ ti lò yìí o àbí ẹ ń lò lọ ètè bá ṣe ń ṣe ẹ jábọ̀ rẹ̀ fún wa o ẹ wò ó àti múra yín ọlọ́ọ̀bá ń gbọ́ gèé ṣeré ẹ̀yin náà tètè àti múra yín o ẹ jábọ̀ tẹ́ ẹ ṣe o èé ṣe ọ̀rọ̀ à ń pín ẹ̀rọ ọ̀lọ́ta fún yàn o èé ṣe ọ̀rọ̀ ìbò wà kún oṣù kan ohun súnmọ́ ẹ wà máa jẹ bọ̀ọ̀lì lẹ́sẹ̀ títì kọ́ o àwa mídíà Ògbómọ̀ṣọ́ mú yín mọ́wọ́ o ábí yín lèrè tẹ́ ẹ ṣe o amọye tí ń wọlé o gbogbo ẹ̀ láti rí o á béèrè bẹ́ẹ̀ ṣe náà o gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹ dákun wọn ní ká bẹ̀ yín ẹ má ṣe òṣèlú ẹgbẹ́ wa là ń ṣe o ẹ má ṣe mọ́ ẹgbẹ́ tá a wà rèé ẹ má ṣe mọ́ o ẹ já àwọn olóṣèlú ọmọ ṣòṣèlú wọn o ẹ já àwọn tí ń parọ́ máa parọ́ wọn o ìtẹ́ ẹ̀ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn ní ìsìn ni kí ló ṣe o kìí sọ̀rọ̀ ẹnìkan wá gbé ráìsì báàgì mẹ́wàá wá ẹ wá ń pín ní half congo kọ́ o kí ló gbèsè nígbà tó wà ń jọba la fẹ́ gbọ́ o níbo lọ́wọ́ jà rẹ̀ dé lọ́kọ́ tó dìgbà fẹ́ lè bá a mọ̀ à ń bẹ́ ńlẹ̀ bàbí fún yín o gbogbo bá ti kọjẹ́ àwọn òbí olóore tó gbèsè ní Ògbómọ̀ṣọ́ ọlọ́ọ̀bà ń gbá bí olóore tó ọba gbé kankan ṣe má ṣe kàfí ọba ṣe kàfí ààyè gẹ̀ẹ́sì ẹ̀ nítorí ọba ṣe àmọ̀sọ́ nítorí ọṣẹ aṣọ tó ọba ṣe kankan òṣèlú tọ̀tẹ̀ yìí èso òṣèlú ẹjẹ́ àlọ́mọ pẹ́ ráìsì nítorí gbèsè ní ìlú la fẹ́ mọ̀ ìṣọ́rọ̀ wa kù oṣù kan ọ̀wá ń pín kíní ìyọrun òun pẹ́ ẹ̀rọ lọ́ta sẹ́tọ̀ atani bàbá níyà rẹ̀ lọ. àfẹ́ àpẹẹrẹ àìsí sínú ìlú wa o ojú ọ̀nà ń bàjẹ́ ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́nu ìdákún agbára tẹ́ ẹ lè máa gbà wọn ọmọ Ògbómọ̀ṣọ́ ṣiṣẹ́ ẹ tètè máa kó wọn síbi iṣẹ́ báyìí torá béèrè èèyàn mélòó lẹ kó lẹ fúnṣẹ́ ẹ̀yin tí wọ́n ń fún níṣẹ́ tẹ́ ń tà gbogbo ẹ̀ la gbọ́ àwọn sọ̀rọ̀ lé lórí o ìmùtúrà láti sọ ni pé ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ òun la lọ sọ̀rọ̀ lé lórí lánàá ẹnìkan mọ̀ sí bu ọba kan mọ́ ìwọ̀ kan mọ̀ ríra rẹ̀ bí àwa ní ráìtì àti búlágbájá bọ́ bá ló ní ráìtì tó nílẹ̀ ní kejì náà ní láti fún ọ lésì ẹ jẹ́ ká fìfẹ́ ṣe ni ẹ̀yin ọba wa ẹ pera yín nígbà táwa ò sí ń bẹ̀ o ẹ̀yin ọba ẹ má da ìlú wa rú àwọn kó tó bá gbogbo ńgbò làmọ̀tẹ́kùn olúwa tó ń lọ ẹ pera yín nígbà táwa ò sí ń bẹ̀ ẹ bá kábíyèsí lágbájá tí mo bá sẹ́yìn ẹ má bínú
lákèsí lákèsí alákàsí ẹ jẹ́ ká wà bá ṣe tó torá àgbo ibi òṣèlú àti lu ẹ̀yìn lọ́yọ̀ state o ẹnu wa ò kò sojú kan o ẹ̀yẹ kábíyèsí bẹ́ẹ̀ bí ìmọ̀ yín ọ̀bá ṣọ̀kan àwọn olóṣèlú òkèèrè wọ́n ti divide wa nílùú Ògbómọ̀ṣọ́ o wọ́n ti divide wa lÓgbómọ̀ṣọ́ zòònù o àti rí nǹkan mú ọmọ ilé o ará àtọ́wà máa jà wá lógun o ẹ dákun ẹ jẹ́ ká wá solution báwo nílùú ó ṣe gún régé ẹ jẹ́ ká wá solution báwo nílùú ó ṣe dàgbà gbogbo ìgbà táwa bẹ̀rẹ̀ àlàáfíà làwa gbé lọ́wọ́ o àlàáfíà ni Jésù gbé lọ́wọ́ àlàáfíà mo gbé lọ́wọ́ o ẹ jẹ́ ká pa àwọn ọba wa lé ọba kankan ò yẹ lẹ́ni àbùkù lẹ́nu wa baálẹ̀ kankan ò tó tàbùkù lẹ́nu wa gbogbo ẹni tá a bá ti ṣẹ̀ tó bá wò pa àtàbùkù rẹ rí má bínú àfọlọ́ọ̀bà bẹ̀yìn ìdọ̀bálẹ̀ mi rèé àmọ́ wọ tó bá wá bìlíìfù gbólé tàbùkù àwọn bàbá wa tó bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lóhun o lọ́wọ́ bẹ́tà ní ìsìn ẹjẹ́ á máa sọ̀rọ̀ àlàáfíà ẹjẹ́ á fi tó ti lọ́ọ́lẹ̀ ẹjẹ́ ká fi ilẹ̀ o gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ bàbá Saka Balógun kò sọ́mọ Ògbómọ̀ṣọ́ tí ọmọ bàbá Saka Balógun lánàá o ó tó dòní kìí sòní ni bàbá Saka Balógun ó wà á di ẹran rírọ̀ ẹ jẹ́ ká yanjú rẹ̀ nítubínubí ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ á pàdé ara wa ká kíra wa ìgbà tá à ń sọ̀rọ̀ lánàá àwọn èèyàn mẹ́sàn pé àwọn kan tí wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ kí wọ́n mọ̀ bá wa dá sí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ òótọ́ dẹ̀ ni àmọ́ mo sọ nǹkan àwa là ń gbé ọ̀rọ̀ wa bọ́ta sórí social media òun kálukú sí olólùfẹ́ ló ní olólùfẹ́ rẹ̀ tí wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ igun méjèèjì sí ló wà wọ́n ní lánàá ọ̀rọ̀ yìí mo máa fẹ́ dá akọ ni brother mi kan ní tó bá di next meeting bóyá àwọn tí ó sì ń bẹ́ẹ̀ kankan wọ́n wá dá akọ Olóríire TV wọ́n wá ní Olóríire TV sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀tọ́ mọ́ wa rárá bẹ́ẹ̀ náà kàbí sára nítorí bá fún Olóríire TV wá sí meeting wa l'Ógbómọ̀ṣọ́ kàbí sára náà lẹ́tọ̀ọ́ láti wá kí mo tíra láti sọ ọ̀rọ̀ olúwa ní wọ́n ní pè wá lẹ́kìtì nílùú òǹkálùkù wọn ò sì ní pè wá ní Ogun State àdìbáwọn dá sọ̀rọ̀ wọn àmọ́ wọn ò ní pè wá káwọn fẹ́ ṣe meeting bẹ́ẹ̀ àwọn méjì àwọn kọ́ wá jẹ́ pé àwọn wà pé wà l'Ógbómọ̀ṣọ́ káwá bá wọn bẹ̀ wọ́n á sì ní pè wá lẹ́kìtì náà pé ká máa bọ àwọn ọmọ Èkìtì fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe media program láì jẹ́ pé àkàyè báyìí tí wọ́n pé bọ́yá wá jẹun kọ́ wá jẹ́ pọ́rọ̀ ìlú àwọn ọmọ bá wa dá sí tó ṣẹlẹ̀ lánàá náà adára wa mọ̀ bá a ṣe ríra wa lánàá bó ti wù kó kálù bá a ṣe jókòó tira wa that is Ògbómọ̀ṣọ́ for you àjọ ń rẹ́rìn lẹ́ẹ̀kan náà àjọ ń bára wa sọ̀rọ̀ ó kálùkù jọ sọ̀rọ̀ àjọ dìmára wa jọ kíra wa gbogbo ẹni tí ń bínú rẹ̀ rọ̀ tó rọ́mọ Ògbómọ̀ṣọ́ ni wá àpẹẹrẹ rẹ̀ nù ìdí nìyẹn tá a fi lè gbàlejò wá. gbàlejò bá wá rí táwa lè gbàmára òun lè gbàmára tọ́tẹ́rì kan bá ní kí ara àta ọmọ dà sí gbogbo ara àta ni ẹ má pàkẹ́jì ẹnìkan kò lè lóhùn lọ́ọ̀fù lúwa jù wá lọ tẹ́ ẹ bá sọmọ lúwa tẹ́ ẹ bá ti ní kíkẹ́kọ̀ọ́ ìkẹ́kọ̀ọ́ ọmọ dà sí kíkẹ́kọ̀ọ́ kejì náà má dà sí sípù àwọn ìbá ní ẹ ṣe ẹ̀rí lágbájá ó súnmọ́ wa ń ó lè súnmọ́ ẹ̀yìn ẹ tó súnmọ́ wa náà o. àwa ni ká má fi ẹ̀sìn ara wa ta a ní ṣẹ̀sìn o a sì ní kábùkù ẹ má jẹ́ ká yẹ̀yẹ́ àwọn ọba wa mọ́
ẹ jẹ́ agbọ́lá fẹ́ tọ́lá bá yẹ fún ẹ jẹ́ ká yanjú ká tó Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ má jẹ́ ká wá ọ̀nà báwo lẹgbẹ́ yìí yóò ṣe wálẹ̀ tí nǹkan kan bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta wò pọ̀ yẹ kí wọ́n ṣe ẹ jẹ́ ká pè wọ́n ní ká wá mú àìdíà tá a ní láàwò pé bó ṣe kí wọ́n máa ṣe nì ká wá mú wá fún wọn kí wọ́n wá máa lò ó wọ́n ó sì gbọ́ràn sí wa lẹ́nu ọyá àwọn ẹja jókòó àwọn òpin tẹ́ ẹ bá ṣe báyìí àwọn òpin tẹ́ ẹ bá ṣe báyìí tí ò ní sí pé à ń fi gbá kan bọ̀ kan nú tí ò ní jẹ́ pé a fẹ́ ti àwọn kan mẹ́rẹ̀. ẹ jẹ́ kí n àdírẹ́sì ọ̀rọ̀ yẹn irọ́ èyí ni àdírẹ́sì ẹjọ́ mi nípa Ògbómọ̀ṣọ́ parapọ̀ bàbá òun péjú ti sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ kí gbogbo èèyàn ó feel among ẹ má jẹ́ ká wọ àwọn káwé wọn ọ̀dà mọ̀ kankan já máa wọ́n náà bá ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ní lọ́kàn kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ pé àwọn alágbèjà yìí ẹja wọn ò dá mọ̀ kankan ẹja wọ́n náà bá ṣe bàṣẹ jẹ́ ni ẹja wọ́n náà bí wọn ò ṣe ní exist mọ́ ni kí lọ fẹ́ gbà mẹ́. àbára wa jà o lánàá ó ní rẹ́fẹ́nì tó pè wá àwọn míì ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n rí i pé nú àwọn tí wọ́n ń ṣe blọ́gà àwọn àbúrò mi méjì ń bẹ nú wọn ẹni tó tún súnmọ́ mi ju àbúrò mi náà tó ń bẹ ń bẹ wọ́n wá rí i pé ṣé bẹ́ẹ̀ ṣe close mọ́ra yín nù bá a ṣe close mọ́ra wa ó nù. ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ẹ̀yin ládéládé wa ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ìjànà ọ̀pọ̀lọpọ̀ ọjà lọ́pọ̀lọpọ̀ ọmọ bó ṣe bẹ̀rẹ̀ hello ta ló sọ̀rọ̀ ok ta ló wà bẹ́ẹ̀ ta ló wà bẹ́ẹ̀ ẹ wà nù géètì wọ́n wà lẹ́nu géètì ọ̀gbìn ẹ sí géètì. now ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ẹ jẹ́ ká jọ ọmọ ẹ̀kọ́ sọ́ba kankan tó dìsáàfù ẹ̀tẹ́ kò sọ́ba kankan tó dìsáàfù ẹ̀tẹ́ ẹnìkan wò pé nígbà mo ti wà pẹ̀lú ọba sọ táwa làwọn olúgbọ́n táwa ló ń pé tú etí ń dà lúrú gangan nu táwa là rẹ̀ sà etí ń dà lúrú nu ẹ lè rọ́bò ń pé tú kẹ́ ẹ ṣe dáadáa sọ́bò pé tú pé ọmọ ògbé tú kábíyèsí o kẹ́ ẹ sàwọn náà dáadáa kí inú wọn mọ́ dùn. kẹ́rọ bá rẹ̀ àwọn bá rẹ̀ sà àrẹ̀sádú àrẹ̀ságbà Oníkòyí Olúgbọ́n kábíyèsí o. àwọn wo ló ń dà mí láàmú yìí ẹ ló mọ wà lórí ètò mo wà lórí ètò náà ẹ̀yin náà ń gbé tó náà ẹ ń gbọ́ ètò ẹni pé mo wà lórí ètò tí mo mọ̀ pé ń gbọ́ ẹ sí pè mí. ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ ẹ jẹ́ ká jọ máa tàpánlé fúnra wa ẹ jẹ́ ká yí yẹ̀yẹ́ nìkan kò sí lẹ́nu ẹnìkan kan kò sẹ́nìkan tí ọmọ ọ̀rọ̀ sọ iná bá wa débi tá a wà lónìí o. mo wá rọ ẹ̀yin ọmọ ọba
ẹ̀yin mo fẹ́ bẹ̀ last èé ṣe Ògbómọ̀ṣọ́ nìkan o onímọ̀ àti wọ́n sọ pé nìyẹn àti rẹ́sà àti gbọ́n gbogbo àwọn ọba pátápátá gbogbo àwọn ọmọ ọba òun rọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó máa ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ ọba lẹ̀ máa ń dálẹ̀ ẹ̀yin ọmọ orí ìtẹ́ iṣẹ́ ẹ̀yin lọ́ba o ẹ̀yin lẹ̀ máa ń dá wàhálà lẹ̀ ní gbogbo kíbi ọ̀rọ̀ ẹnu yín lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá sọ ọ̀rọ̀ sẹ́lòmíì ẹ tiẹ̀ ti gbàgbé pé Ọlọ́run ló dá gbogbo yín. ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa gbé nínú ìrẹ́pọ̀. ẹ jẹ́ ká máa gbé nínú ìrẹ́pọ̀. ìmọ̀ ọba rẹ̀yàn ní ìsìn tó ní kíní kan bàbá yín ṣe kíní kankan ẹni tó jẹ́ pọ̀ máa lù ní tẹ́ẹ̀jọ́ ń gbèlú tó ń sọ̀rọ̀ àbùkù sí bó lórí rẹ̀ ṣe fẹ́ wú láti jẹ́ kí inú rẹ̀ máa dùn sí ọ báwo nínú ló ṣe máa dùn sápèrè nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ni máa ń jáde lẹ́nu tí gbogbo àwọn àtàn burúkú lẹ̀ máa ń sọ lẹ́nu gbogbo gbogbo èèyàn lẹ́ẹ̀ máa béèrè pé tá ń bàbá tiẹ̀ tá ń bàbá tiẹ̀ tá ń bàbá tiẹ̀ bí wẹ̀ pé bàbá tiẹ̀ ní fún bàbá tiẹ̀ lóúnjẹ bẹ́ẹ̀ pé bàbá tiẹ̀ ní ń bọ́ bàbá tiẹ̀ bí ìgbà pé tọ́mọ tiẹ̀ bá fẹ́ sanwó skul wọn máa ń gbà lọ́wọ́ bàbá tiẹ̀ ọ̀nà ló jìn ẹrú ní bàbá gbogbo àwọn nǹkan yìí náà ń dá wàhálà lẹ̀ àwọn ìtàn tí ò dá ilẹ̀ máa sọ síra yín àwọn ìtàn burúkú àwọn ọ̀rọ̀ tẹ́ mọ̀ pé tí lágbájá bá gbọ́ inú rẹ̀ ò ní dùn ọ̀rọ̀ kò bá kò gbé lẹ́ máa ń sọ síra yín lẹ́ máa ń sọ sáwọn aráàlú náà kò dá mo fẹ́ rò bí gbogbo orú nǹkan báyìí ní ìjọba rò tí ọ̀rọ̀ ìjọba fi wáyé ẹ jẹ́ ká máa báwọn aráàlú ká máa báwọn relate ẹ jẹ́ ká máa báwọn aráàlú kájọ mọ̀ pé tó bá yá àwọn aráàlú ni wọ́n ń gbé 75% tí ń ṣẹlẹ̀ ní ìlú àwọn ni wọ́n náwó rẹ̀ kìí ṣe gbogbo ọba lágbára rẹ̀ gbé láti lè máa dá sponsor lù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà bí ẹbí táwọn kan ro ẹ lè rí nǹkan tó jẹ́ ọmọ ọba mélòó ní bẹ́ẹ̀ nù ìlú àwọn ọmọ ìlú máa ń pọ̀ jọ ọmọ ọba lọ ẹ jẹ́ káyé sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá sáwọn èèyàn the end of the day ẹlòmíín náà tó jẹ́ bó ti sọ̀rọ̀ burúkú bóyá lè fàájì ni ọmọ ìlú tí ń sọ̀rọ̀ sí náà iná ìjọ tó bá ní pírọ́blẹ́mù òun náà ní ọ̀dọ̀ bọ́wọ́ rẹ̀ náà ló ti gbowó àmọ́ tọrọ burúkú ń bẹ lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ lómi fẹ́ ṣe fàájì náà ọmọ ìlú tó sọ̀rọ̀ sí náà àwọn náà wọ́n tún ṣe fàájì fún wọn àmọ́ ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu ẹ̀. gbogbo èèyàn náà máa ń fàlù sẹ́yìn ni ẹni ipò tó bá wà ẹ jẹ́ kí ipò tẹ́ bá wà ìṣọ̀rọ̀ ọba nìkan tó fi dọ́rọ̀ olóṣèlú àwọn olóṣèlú wa ọ̀pọ̀lọpọ̀ nígbà wọn bá fẹ́ gbá àwọn gààrí oní wọn máa ń tọ́jú ilé káàkiri ni wọ́n máa ń ṣe bí èèyàn gidi àwọn tẹ́jọ pàdé báwo ló ṣe jẹ́ pé òun wojú àwọn èèyàn ṣe nǹkan ọ̀jẹ̀ kánsílọ̀ ọ̀dún ní gẹ́sẹ̀ kánsílọ̀ ẹgbẹ́ mọ́ àti PDP àti APC àtẹgbẹ́mi tó bá mẹ́lù ìlọ ọ̀jẹ̀ kánsílọ̀ fún wáyé tó ṣe wájẹ́ pé kánsílọ̀ tiẹ̀ àfọ ẹgbẹ́ tiẹ̀ nìkan lòun fún nìkan gbogbo orú ẹ̀yin èèyàn báwọn ilẹ̀ máa ní pírọ́blẹ́mù 2027 ọjẹ́ oṣù rẹ́pù ẹgbẹ́ APC nìkan lòun fún nìkan ọ wà ní àwọn ẹgbẹ́ wa o rẹ́pù wa ti dé kìí ṣe rẹ́pù APC rẹ́pù lú ní gbogbo òlú lórí ẹ̀ta ìtúsí tó bá ní torí kìí ṣe APC ni wọ́n fún ní rẹ́pù lú ní àbọ̀jẹ́ PDP ọjẹ́ rẹ́pù ẹni ẹlọ́pàá àwọn ẹgbẹ́ wa wá rẹ́pù wa ti dé rẹ́pù yìí ìlú ló ní gbogbo orú ẹ̀yin tẹ́ ń wúrú wà yìí ẹ kàn dénú yọ
torá làwọn èèyàn lójú débi pé déwájú ẹlòmíì òṣèlú táwọn èèyàn ń ṣe ò tí ì yé wọn ò mọ̀ bó ṣèlú yẹn ṣe rí pé olóṣèlú ọgbọ́dọ̀ máa ṣèlú ni ẹni tó bá fẹ́ ṣòṣèlú ẹni tó rẹ́dí àti ṣèlú ẹni máa ń ṣòṣèlú kìí ṣe ẹni tí ó máa jẹ gàba tí ọmọ wa wú fún sáwọn aráàlú. Ẹ wo bàbá wa Christopher Ọ̀túnba Àlàó Akálà Ọ̀rúnrè ọmọ olókun ẹ̀sìn bàbá yẹn sìn ìlú lọ́jọ́ kú ni tí wọ́n má ti pè mí kan ni gbogbo àwọn tó mọ bàbá yẹn gbogbo ẹni dè tí wọ́n bá bàbá yẹn pàdé òní inú wọn máa ń dùn ni wọ́n mọ̀ pé àwọn bá wọn pàdé pé mo pàdé Akálà lónìí ó sì ṣe báyìí fún mi ṣé bẹ́yìn ṣe ti yín nù. Ẹ wò pé tí bó bá kù díẹ̀ ẹ jáde tẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ fẹ́ ẹ la èmi Àmọ̀tẹ́kùn Oòduà àmọ̀sọ fún yín tó ráwà mídíà ní gbà máa sì bìlíìfù pé mo ní mídíà kan ó súnmọ́ mi tó bá súnmọ́ tó bá dèfẹ́ǹdì tí ò da yóò ní problem pẹ̀lú àwọn mídíà yòókù. Ìlú Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ ẹ má lọ sórí péjì ó péjì kí ẹ lọ máa bú àwọn ẹni ẹlẹ́ni ó kálukú ló níbi tó súnmọ́ tó bá lè kọ̀mẹ́ndì ẹni tó ń ṣiṣẹ́ má lọ bẹ̀ lọ máa bú àwọn èèyàn wọn pé tó bá wò pọ́rọ̀ tí ń sọ ọba ọlá amú tó wò pọ́rọ̀ tí ń sọ kí ṣe bó ṣe yẹ kó gbé kalẹ̀ nu the same Facebook tó fi ń kọ́mẹ́ǹtì ìwọ náà tan kámẹ́rà síwájú ṣe fídíò kí wọ́n sọ bó ṣe yẹ kó sọ jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì kò fún yín mọ̀nà ìbú ni ó gbẹ̀rẹ̀ sí ìlú ẹlòmíì ó bá yín sọ̀rọ̀ tún bínú bí èpè ni ó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ èpè rẹ bò ní ó ṣe mú ṣé wọ́n lọ dá ni. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ mo wò pé ká gba kọ́ ẹ pè wọlé ẹ̀yin tẹ́ ti mọ nọ́mbà tẹ́ lè pè sí ẹ tí fún mi ní nǹkan ọdún o ẹ̀yin mùsùlùmí. Ẹ pè wọlé sórí ètò kí ẹ bá wa sọ ní ọ̀rọ̀ tá a sọ ní tí ẹ̀yin rí sí nọ́mbà tẹ́ pè sí náà ní 070 4972 1242. Ẹ má bínú ẹ pè wọlé mo fẹ́ sẹ́ẹ̀tì kí ni bluetooth yìí màkà tó ń ṣe. Gẹ́gẹ́ yẹ gbẹ́ni kankan létí. Hello. Hello. Hello, sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yes, sir. Ẹ kú ètò. Ètò ni o. Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín. Ìtajà mi ni sọ̀rọ̀ látògbómọ̀ṣọ́. Látògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa kí lẹ fẹ́ bá wa dá sí lórí ètò? Ìta fẹ́ dá sí. Àmín. Ìlànà káàkiri yìí náà ni. Wọ́n dàbọ̀. Ok, ẹ ṣeun gan. Ẹ ṣeun. Hello. Hello, Àmọ̀tẹ́kùn Oòduà. Ẹ káàsán o. Ẹ káàsán, ẹ kú ètò. Ètò ni o láti ìlú wo lẹ ti ń pè wá o.
àti ìgbóhùnsùn tí ń pè ní. ẹ ṣeun kí ni ẹ fẹ́ bá wa sọ lórí ètò kí lorúkọ yín kí lorúkọ yín. Taofik ló ń kọ́ ni. ẹ ṣeun. Àkọ́kọ́ náà wọ́n kọ́ fẹ́ mú níbi tí ẹ ti bẹ̀rẹ̀ yẹn. Tẹ́rí ìpàdé tẹ̀sí lánàá yẹn. In fact pásítọ̀ tó pé ìpàdé yẹn olóòjò dá fún wọn. Nǹkan ò ní sí ọmọ wọn, nǹkan ò ní bàjẹ́ agbára Ọlọ́run. Èèyàn gidi èèyàn dáadáa ni wọ́n. Ìpàdé yẹn ó dẹ̀ dá gẹ́gẹ́ ṣe pé. Tẹ́rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ méjì ni. Méjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Àwọn kan mo kọ́ fẹ́ àdírẹ́sì let me see our palace precisely. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Sàkábálógun. Tẹ́rí àwa tá a jọmọ ìlú. Kò sí nǹkan kan tí a lè ṣe individually tí ó lè go fire. Bí mo ṣe wà á sìn kò sí nǹkan tí mo lè ṣe individually lẹ́yìn ṣe individually tó lè go fire yàtọ̀ sí nǹkan tí ó bá happen nínú ààfin. Tí nǹkan bá ṣẹlẹ̀ on the street or anywhere kò lè go fire. Tẹ́rí Ògbómọ̀ṣọ́ yìí gẹ́gẹ́ bí òye tèmi àwa tá a ní problem tá mo lè rí pé àwa gan là ń fa ọwọ́ unity sẹ́yìn àwa mùsùlùmí. Bọ̀ àwọn tó wá jẹ́ Christian tó wà nílùú wọn wá jẹ́ káyé rí lásìsì àwọn mùsùlùmí yẹn. Wọn ò jẹ́ káyé rí. Wọ́n rí i pé àwọn ń wò nílùú pé kábíyèsí bí tó bá kábíyèsí jẹ́ Christian wọ́n á rò pé kíní yẹn Muslim against Christian òun ni àwọn rò ní ìwà kò rí bẹ́ẹ̀. Nínú ká ní pé ọba tó wà lórí oyè yìí kárọ̀bà yẹn náà tó jẹ́ Muslim gan tí bàbá ti jẹ́ Christian ká ní pé Muslim ni tí nǹkan yìí bá ṣẹlẹ̀ nígbà tó bá yìí ṣẹlẹ̀ báyìí náà nǹkan tó sì ń ṣẹlẹ̀ yóò ní sì ṣẹlẹ̀. So àkọ́kọ́ àwọn tó jẹ́ Christian yìí kán mọ́ rí ọ̀rọ̀ yẹn ká kọ́kọ́ gbé kó pé Muslim to Christian kẹ́kẹ́ kọ́kọ́ mọ́ rí rárá ká gbé kó mẹ́ẹ̀. So tí wọn bá táwọn Yorùbá dá sí because nígbà tó ń sọ̀rọ̀ media tó ń ṣe kéré tó ẹlòmíì kò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gan bọ̀ ó kàn wù ká torí pé Christian ló bá ní iná ti sọ pé kéré ní ìwà tó bá kó lójú ní ó wo ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí á mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ kọ́ yẹn. So àwọn tó jẹ́ Christian kán kọ́ fa balẹ̀ kẹ́gbẹ́ kí kán watch nǹkan tó ṣẹlẹ̀ dáadáa. So advice mi sí ààfin wọn ni pé ààfin ṣe tọ́lá pé oní nǹkan tẹ́lẹ̀ suggest wọn ní meeting lánàá this issue of Ayilara family fine palace ni lórí ìlú àwọn náà ní gbogbo ìlú tí wọ́n bá kó wọ̀rọ̀ báyìí wá tẹ́ èèyàn bá dá sí tí palace bá dá sí tí gbòkèlè ò bá gbà tí gbòkèjì ò bá gbà the best ni pé ẹ má dàlú ní wú ìgbọ́dọ̀ pọ̀ kọ́yìn ọ̀sán fi ẹlọ́yẹ̀jọ́ ọ̀rọ̀ yín kàn tẹ́ ẹ̀ bá ti gbà tẹ́ ẹ̀ bá mọ̀ sí ọ̀yá ẹlọ́yẹ̀jọ́ ọ̀rọ̀ yín ìdẹ́gbẹ̀rẹ̀ bọ́ọ̀kan páì kò jù bẹ́ẹ̀ tó nǹkan tí mo expect ní kẹ́ pé wá pàṣẹ pé ọ̀yá mo mú wọn lọ́wọ́ lẹ̀ fún èèyàn kan so àárín yẹn ni wọ́n fẹ́ sọ náà tí bàbá Sàkábálógun ní nǹkan tí mo sọ náà àti ìgbà tí bàbá ti dóyè now because àti jẹ́ táǹsì àbíjọ́ òun ni bàbá lọ sí palace ẹ̀jẹ̀ káwọn ní ọjọ́ Monday ẹ wo social media bó ṣe kú tó social media bó ṣe kú I keep asking people wípé ok ẹni bàbá yẹn ọ̀dà lẹ́ni bàbá yìí owó kò fọ́lé ju ọ̀tọ́lé kan láàfin kò fọ́lé ilé mo wá gbìyànjú pé kí ni precise something tí bàbá yìí ṣe gẹ̀gẹ̀ wọ́n rọ pé bàbá ń sọ̀sọ̀kúsọ bàbá ń bú ààfin irú èébú wo irú ìsọkúsọ wo kò sẹ́ni tó ti lè sọ pé pàtó ìsọkúsọ tí bàbá sọ lórí. sẹ́rí gbogbo wa kọ́ ni àríran àbí àfihàn tó ń ṣẹlẹ̀ ṣẹgẹ́t tí àǹdẹ́ àrú àwọn tó ọ̀ṣọ́ọ̀tì bàbá pé ká má wọ palace lọ́gbọ́n ẹ̀ àwọn náà tèkì bí at least tí nǹkan bá ṣẹlẹ̀ ṣé ọ̀dà tó ọ̀rọ̀ fáwọn lọ́dà yẹn ni nǹkan tó gbọdọ̀ máa rí sí ni wọ́n fún nǹkan tí wọ́n fọ fífẹ́ ìròyìn kò ní sọ jáde nínú ìyẹn náà action yẹn ó ti wà tú ọ̀fù tí bàbá bá wọlé ó dẹ̀ bàbá ẹsọ báyìí kí ló ń ṣẹlẹ̀ àwọn àgbàlagbà wà láàfin náà kí wọ́n tọ́jú àgbàlagbà bíi bàbá kí ló tó rí báyìí ìyẹn ni afẹ́yẹjú nǹkan orí bíbá kọ́ ni ògbórí fífọ́ èyí tí wọ́n ṣe kọ́ padà ẹmọ́wọ́ ilé ọlọ́yẹ̀ kí nìyẹn ṣéyẹn kíláàní ní àti ṣéyẹn ṣẹ́tù mátà ní ṣẹ́tù mátà náà adẹ̀ láwọn àgbàlagbà náà níbi so nǹkan tó bá ní ṣẹ́tù mátà bí nǹkan tó ẹni yẹn sọ fẹ́ sọ ọ́ nìyẹn ókè gbogbo àwọn apájẹ́ bọ́gà àtàjẹ́ kí ọyá àgbọ̀dọ̀ gbé yẹn kan àgbọ̀dọ̀ so orí nǹkan bẹ́ẹ̀ náà kẹ́ wá lè mèntè nǹkan bẹ́ẹ̀ náà ní every area ní àfihàn sì tẹ́lẹ̀ mèntè ọyá
ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ láti inú àpótí yẹn kan báyìí náà ẹ gbọ́dọ̀ ti anything tó bá máa bring peace òun ní kẹ́ẹ̀ṣe ní bàbá yẹn ṣe ok kájú bàbá tiẹ̀ ṣe nǹkan tó wọ́n ń ta lóòótọ́ ó yá ẹ̀jẹ̀ kan wọlé àfin yí àfin gbogbo ìlú ni mo lè ní nǹkan tí mo fẹ́ wá rìpọ́ọ̀tì láàfin nǹkan lè máa tẹ̀ ládùúgbò mi pé kíní ọ̀rọ̀ ìlú lọ àfin ló ní kí wọ́n fẹ́ dé bẹ̀rẹ̀ sí kẹ́rọ̀ kéèké àti àti wọlé gangan ní ṣé wọn tá a rí ní nọ́ọ̀sì pé kíní kan wá padà gbogbo yẹn á mú kúrò ń bẹ̀ ká jẹ́ àfin ó pè fún everybody tó bá wọlé bí mo ti wá ṣe nǹkan kan kíní kan wá dé pé àsòtì ẹ̀ ló wá bí ebi wọn ló ní àfihàn àbí kíní kan mi ò sọ bẹ́ẹ̀ nǹkan tí mo gbé gbà lérò nílé ìwé báyìí from there à ń la àlàáfíà gbòò láti bẹ̀. tọ́ba sì yẹ kí bàbá ọ bẹ̀bẹ̀. bàbá bẹ́ẹ̀ ni. lẹ́yìn ẹ̀rọ ìmọ̀ràn wo ni ẹ wá ní fún àwọn ìkángun bàbá ìmáàmù náà torí ẹ ti mú mọ̀ràn wá bíi méjì. yes ẹ rí pé mi sọ̀rọ̀ lọ síbi ìkángun bàbá ìmáàmù pẹ̀lú. tàbá fẹ́ tó ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ni náà mo ń lọ náà ni yìí sì tó jẹ́ kí n sọ̀rọ̀ lọ sílẹ̀ ni pé gẹ́gẹ́ bí òye tèmi ní ìbá wrong àgbà tí ọ̀rọ̀ yìí fi ń happen ìkángun bàbá imam àwọn máa ń defend nǹkan bí ẹ ti ń sọ̀rọ̀ ni torí action náà kọ́ wá kí defense tó wá àwọn máa ń react ní tí ò bá dẹ̀ ti sí nǹkan tí ó react pọ̀ kò ní sí nǹkan tí táṣọ̀ bá ti wá. ok kí ni ìmọ̀ràn yín kìí ṣe gbogbo àwọn èèyàn náà ní dèfẹ́ǹdì aláwọ̀ èèyàn míì náà tó jẹ́ pàwọn náà máa ń ṣe bí ẹni tí kìíní bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn gbà mí. kí ni ìmọ̀ràn náà kò síbi tí ò sí bẹ́ẹ̀ ni kò sí ọ̀dà bí ìdákẹ́ sọ àmọ̀tẹ́kùn. kọ́mọ́dé tí mo fi kọ́ láti bẹ́ẹ̀ ni pé kọ́mọ́dé gbé wáì tó ṣe jẹ́ pé fọ́ọ̀tì gùn kan lásán ni wọ́n rí. mo bẹ́ẹ̀ sí 100%. sẹ́rí àwa ti igun bàbá yìí náà àwọn tá a bá ti mọ̀ láàrin wa tí wọ́n jẹ́ aláṣejù bàbá àṣetẹ́ tí ó pé mo lè gbà ẹnu mi gbà kò sọ̀rọ̀ tí mo lè sọ ká bá ti mọ̀ láàrin wa ẹ jẹ́ ká gẹ́gẹ́ ká bá ti rí irú ṣe mo rí póòtì kan tẹ́yàn kan póòtì láàárọ̀ pásínálì mo rí torí pé wọ́n pé àwọn kan láàfin àwọn wọn kára bí wọ́n pè pàdé kan náà ni pé yẹ pé ká mọ́ sọ̀rọ̀ mọ́ ká mọ́ ṣe kinní kan àwọn kan táyì lọ sọ̀rọ̀ torí kan èmi gẹ́gẹ́ mo lọ sọ fẹ́ nìyẹn private lẹ́yìn pé nǹkan tó post yìí kò right now because gbogbo àwọn nǹkan tó gbé wá tó lẹ́nu yìí sọ ẹni yìí ti sọ before ìpàdé tán pé tó bá wá tó á ti rí bá bí 20 hours 21 hours lẹ́nu yìí ti sọ̀rọ̀. ó ti post èmi náà fídíò yẹn ó ti post yẹn ó tó di bá lọ fún ọ̀rọ̀ yẹn wò. before pé tó pè yín yẹn onípèsò eléyìí ò sínú ọ̀rọ̀ ká ní pé òun rí bá bí 4 hours 3 hours nísìn á lè ta òtò àtàwọn àwà tẹ́lẹ̀ wọ́n pè sí ní ìgbà pé òtí lánàá so tá a bá ti rí ìyẹn dá fúnra wa tó yẹ pé láàrin ara wa káwọn fáwọn tẹ̀lé ìmọ̀ ẹjẹ́ àmọ́ fún ara wa jọ́ọ̀jì ara wa ká mọ bára wa wí ká mọ sápò ara wa láti lẹ̀. ètò ìfọwọ́ kẹ́ ẹ sọ ganu pé káwa náà máa kọ́ṣẹ́ ara wa táwa náà bá rí gbẹ́nì kan sí ìjọ ká tètè sọ fún pé tí wọ́n ṣe yóò dá ẹ ṣeun ẹ ṣe bá dákọ̀ yín fún gbogbo lólẹ̀ kan. Taofik Adébòkè orúkọ ní àmọ̀tẹ́kùn. tí fún mi ní nǹkan ọdún mi o. ọ̀ya ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò àmọ̀tẹ́kùn. ẹ mẹ́sẹ̀jì mi ni o kì í ṣe pé lẹ́yìn ètò yóò wá mẹ́sẹ̀jì yẹn ní mẹ́sẹ̀jì mi báwo. I will drop a message for you on WhatsApp. Màá drop message fún yín. ẹ ṣeun mo dúró. ọ̀ya. èmi náà rí post tí wọ́n wí yẹn even kìí ṣe post ẹlòmíì post ọ̀rọ̀ kùtọ̀ pọ̀ ni mo wá yẹ̀ wò mo wá rí pé ọ̀rọ̀ kùtọ̀ pọ̀ ti post kìíní yẹ̀ kó tó di bọ́ wá sí. hello. ẹ káàsán sà. ẹ káàsán o. bàbá dáadáa. láti ìlú wo lẹ ti ń gbé wa orí ètò lápá o. láti Ògbómọ̀ṣọ́ láti Òǹpànù. hello. hello àmọ̀tẹ́kùn ọ̀gbẹ́. hello. hello ẹ̀kọ́tò. ètò ní láti ìlú wo lẹ ti ń gbé wa kí lórúkọ yín. láti Ògbómọ̀ṣọ́ ìgbà náà ni Musla TV. ẹ ṣeun. àgbẹ̀tò sọ. ètò ní kílẹ̀ fẹ́ bá a lọ ètò. ẹ rí ìpàdé tẹ sí lánàá. èmi gẹ́gẹ́ bí ẹnìkan Musla ó sì mọ́ mi lọ́nà tó pọ̀. nínú olólùfẹ́ bàbá àmọ́mù lèmi náà wà.
ṣùgbọ́n ibi tí bá ń dàrú inú tèmi lè dùn sí ibi tí ò bá tó inú tèmi lè dùn sí dáadáa. ṣùgbọ́n tí mo fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn òní wípé ṣe hàn pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé tí ọba gbọ́ yìnkì inú ò ní bàjẹ́. tẹ́lẹ̀ kan ọba ti máa búra wọn pé ẹyin lágbájá ti rí báyìí tẹ́lẹ̀ bá sọ fẹ́ nìkan pé lágbájá ti rí báyìí ẹni tí ń bá wí òun náà fẹ́ fèsì bí ọba sì fẹ́ fèsì òun náà ní àwọn mídíà àti ẹ̀ náà tí wọ́n fẹ́ fèsì tí wọ́n fẹ́ rí àti sí orúkọ sí ìṣẹ̀lẹ̀ wọn. fẹ́ẹ̀sì mọ̀ gbogbo àwa tí wọn ò ránṣẹ́ tí àmàlẹ́gbà ẹyin ìmáàmù ṣe kíní kan bàbá kan ṣe kíní kan kò sí báwọn olólùfẹ́ tí wọn náà ṣe gbọ́ ọ̀rọ̀ àbùkù tí àwọn méjì àjọba sọ sí ẹni wọn táwọn ò ní fẹ́ rí àti sí. ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ yẹn ọwọ́ wa dá lùpàjù tí wọ́n dákun ẹni tí pásọ̀ tọ́ba yín sọ lánàá ẹ̀yìn àti ẹ̀yìn fẹ́jọ wa bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ká mú un lò ní ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ìlú dàrú lágbára Ọlọ́run. ẹ ṣeun gan àdúgbò bá a dákọ nílẹ̀ kan. ẹ̀rọ àṣà mọ́sùlá tv ló ń sọ̀rọ̀. ẹ ṣeun ẹ jẹ́ ká gba kọ̀ọ̀kan sí i ká tó máa lọ lórí ètò ṣé ẹ sì rí ẹ̀yin bàbá wa ni mo fẹ́ fún mọ̀ràn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ yóò dá wàhálà alẹ́ ẹ má sọ mo fẹ́ sọ̀rọ̀ yìí o mo sì mọ̀ pé mo fẹ́ jùkò ni àwọn ọmọ padà máa bára wọn pò ó yóò padà diṣọ ata yányán gbogbo ọ̀rọ̀ tẹ́yìn bàbá wọ́n bá máa sọ ẹ jẹ́ kó máa jáwọn ọ̀rọ̀ tó lálàáfíà ẹ má dá wàhálà rẹ̀ láàrin àwọn ọmọ gbogbo yẹn pátápátá. Mo ṣètò lọ lórí nọ́mbà yìí ẹ má pè sórí rẹ̀. Ọ̀tọ̀ nọ́mbà tí mo fi lẹ̀ ọ̀tọ̀ níbi tẹ́ ń pè sí. Ó sì yí. Ọ̀rọ̀ bọ̀ ok mo rí kọ́ ok God bless you. Brọ́dà mi. Ẹ má bínú. Bínú ẹ bá dákọ̀ yín fún gbogbo ilé. Orúkọ mi ni Abu Imran Pasco Bless. Ẹ ṣeun. Àwọn ọmọ máa ń pè mí ní akọni bí wọ́n ṣe ń ronú. Ẹ ṣeun. Kéde Ẹ kú ètò. Ètò ní kíni tẹ́ fẹ́ bá wa sọ ní. Mo kàn fẹ́ kí Ẹ ṣeun. mo enjoy the program tẹ́ ṣe. Ẹ ṣeun. Because ẹ bá igun tí ọ̀rọ̀ kan gbogbo àwọn ọgbọ́n tí ọ̀rọ̀ kan lọ́dọ̀ bá wú. So gbogbo nǹkan tẹ́ sọ fọ́nà bá lè kí ọlápẹ́jọ́ kó ṣe àǹfààní. So mo kàn fẹ́ make clarification lórí àsàdìgbà tí mi rí tó ń túmọ̀ sí pé it was after the meeting tẹ́ ẹ ṣe ni wọ́n post ẹ̀. Ẹ ṣeun. Ṣé wàá pẹ̀lú mẹ́sà? Àgbọ̀yìn. So it was after the meeting tẹ́ ẹ ṣe òun ni post yẹn wáyé. So pẹ̀lú pé nǹkan báyẹn kó máa ṣẹlẹ̀. So airport tí. Kí ni wọ́n kọ síbi post yẹn? Ṣé ti náà wá sí gbóyìn àbí? Mo lè sẹ́ndẹ̀ sí láì báwọn náà rí. Ẹ kà á tẹ́ bá lè rí ká. Torí pé orí fóònù tí ó wà náà ni mo fi ń pè yẹn náà ni. Okay, no problem. So mo dẹ̀ fẹ́ kí bàbá yẹn wọ́n ṣe dáadáa pẹ̀lú bá ṣe pè yín. Ṣé bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ lọ́bí post yẹn ni pé irú àwọn èèyàn kò yẹ kí wọ́n da airport bàbá yẹn nù. Torí bàbá yẹn pè fàlàáfíà ni. So bẹ́ẹ̀ ẹ̀yin ìbí ṣe wá comply yẹn ó yẹ káwọn náà comply. So ẹjọ́ ẹ bá wa sọ fún wọn. So ìfẹ́ kí wọ́n gba àlàáfíà láàyè àlàáfíà làwa wà fún. Àwọn àdẹ̀ fi ń da yín lójú láti ṣe lọ. Lópin ìgbà táwọn náà bá ti rí nǹkan kan tó jẹ́ bí èébú láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń bá àbá náà mọ̀jà. Àwa náà ò ní ta fọ̀rọ̀ padà sọ́dọ̀ ẹnì kankan mọ́. Ẹ̀dùnkẹ́ ìwà ń ṣe àlàáfíà làwa kò sẹ́ni tó ń jẹ́ ń bí ìbàjẹ́. So kí àlàáfíà náà ni ó dá ká pèpè fún. So pẹ̀lú appreciate ní bẹ́ẹ̀ ṣe lọ. So ọlọ́ọ̀bà àdìpẹ́ láyọ̀ bá wa kọ́ yín máa ṣe.
so bàbá náà rẹ́fẹ̀ náà ọlọ́ba san wọ́n lẹ́san lóore ọlọ́run sì ní dá ilé nìkan kan wá rú kò yẹ ṣe gan. ẹ kí àwọn alọ́balọ́ba náà kẹlẹ́ rí sọ́npa àwọn alọ́balọ́ba. ọ̀rọ̀ lẹ ti bá wọn sọ yẹn wàláhì ọ̀rọ̀ lẹ ti bá wọn sọ ẹgbẹ́ tí mo ní mo enjoy program yẹn láì dẹ̀ fi gbá kan bọ̀ kan nínú so kí ọba mójútó ìdàgbàsókè ìlú so ó lè mọ̀jọ orí ẹ̀sìn mọ́ gan ó tó jọ́rọ̀ nǹkan míì ọ̀nọ́mà kí gbọ́nmi sí omi ètò kọ́ máa ṣẹlẹ̀ ní ìlú láàrin àwọn ọmọ ìlú ọba ò ní fi sọ́tún ọ̀dẹ̀ ní fi sósì ọbọ̀ bá wọn yanjú ẹ̀ ni tọ́wọ́ bá ti wá bá wọn sọ àwọn tí ọba tó wá gbà lẹ́yìn ìgbà tí ọba ti bá wọn sọ̀rọ̀ yẹn ọbọ̀ wá sí kíni ọbọ̀ wá sọ fún wa pé mi ìfẹ́ wà láńlù mi o ẹni bá dá wà lálẹ́ wọn bá ti mú àwọn ẹgbẹ́ kan sí abẹ́ àwọn ẹgbẹ́ yòókù náà ò ní fojú rí wọba that is the truth so ìmọ̀ràn mi fún àwọn ọba nìyẹn kí wọ́n rí gbogbo ọmọ ìlú bí ọmọ wọn kí wọ́n dẹ̀ focus lórí bí ló ṣe dàgbàsókè bí lọ síwájú ó ṣe bá lù ú so ojúṣe ọba gangan nìyẹn etí wọn ní kọ́ bá wá mójútó gangan nìyẹn kìí ṣe pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ nǹkan kan so kí ìlú wà lálàáfíà òun ni ó yẹ kó jẹ́ priority gbogbo àwọn ọba so kí àwọn ọba abẹ̀ wọn gbogbo tẹ́ bá wọn sọ yẹn. ètò yìí máa lónìí ò ní àwà yìí àsìkò ìmúra ọdún gbogbo ẹ̀yin tẹ́ ti sẹ́ni ọdún ẹ má jà á já o wo